Africa Content TV. Ó dàbí ipò ti fẹ́ máa rúgbó bọ̀ lágbolé fújì bí mo ṣe ń ọ̀rọ̀ yìí tí Táyé Currency lẹ kọ́kọ́ fi ìbẹ̀rẹ̀ o ọba orin Òṣùpá sí Don P ti jáde o ó sọ̀rọ̀ Ànábì pẹ̀lú Sàbé ètò fújì àtàwẹ́wẹ́ tí sọ̀rọ̀ ó clarify ipò gangan l'Ànábì. Mo tún wo fídíò tó Olúayé dẹ̀ ṣe kí wá di ọtí mẹ́tàn ti sọ̀rọ̀ yanjú tí n bá ní kóyè mi sáfẹ́jọ́ irọ́ dẹ̀ ni ẹ̀dẹ̀ mọ̀ mi ẹmọ tí mo tún lè ṣe sódìgbà tí n bá tún bá àwọn fẹ́ lójú. Lágbolé fújì àló dàbí ipò ti fẹ́ máa rúgbó igbó bọ̀ lágbolé fújì bí mo ṣe ìwọ̀rọ̀ yìí tí Táyé Currency lẹ kọ́kọ́ fi ìbẹ̀rẹ̀ o ọba orin Òṣùpá sí Don P ti jáde o àlàyé sọ̀rọ̀ Ànábì pẹ̀lú Sàbé ètò fújì àtàwẹ́wẹ́ tí sọ̀rọ̀ ó clarify ipò gangan l'Ànábì. Mo tún wo fídíò tó Olúayé dẹ̀ ṣe kí wá di ọtí mẹ́tàn ti sọ̀rọ̀ yanjú tí n bá ní kóyè mi sáfẹ́jọ́ irọ́ dẹ̀ ni tó dìgbà tí n bá tún bá àwọn fẹ́ lójú. Torí ojú ìpalẹ̀ làwọn àyè fi wà ráyà alágo méjì ojú ìpalẹ̀ lẹ́yìn àyè fi wà ráyà ẹ mọ̀ pé wà náà kí burú jọ bọ́lọ̀ sáfẹ́jọ́ wà láìta láyé súnmọ́ bè láyé innocent lè jẹ́ máa dàrú tí ó máa báyé jẹ́ ṣe ẹ wá ríjà gidijagan táwọn ayé fojú sí ó lè jẹ́ mi ìsàyàdẹ̀ ni tí ó mọ̀ ń táyé ṣe sáfẹ́jọ́ àgbàlódé àgbàlódé mo fi ń ṣe sùúrù àgbàlódé àgbàlódé mo fi ń ṣe sùúrù kìí ṣe pé mo ṣàgùn sáfẹ́jọ́ ẹ̀rù ò bà mí ẹ mọ̀ mi kìí ṣe pé mo ṣàgùn sáfẹ́jọ́ ẹ̀rù ò bà mí o àgbàlódé lágbolé fújì àgbàlódé mo fi ń ṣe sùúrù.